ẹ̀yin ẹ má bínú ará àdúgbò kí n dọ́là tẹ́ bá notice pé voice note kan wọlé fún mi tí mo play mo ti ń play ẹ lọ mo wá ní jẹ́ kí n dákẹ́ bóyá wọn ní ìdẹ wọn ò ní fẹ́ kí n play ẹ síta ìgbà tí mo wá ṣe show tán mo wá lọ gbọ́ voice note yẹn mo wá rí pé pàápàá ẹ̀yin ọkùnrin gbogbo ẹ̀yin ọkùnrin àti tẹ́ ẹ fìyàwó sílẹ̀ nílé tẹ́ ẹ wà ń bí ẹ lọ wá permanent girlfriend ẹ gbà ìyàwó tó wà nílé yẹn jẹ́ kó máa ṣe lé ẹ lọ wáyàn sọ́dọ̀ kò sí bó ṣe lè sọ pé o ní discipline tó tí o kó bá fẹ́ jà tó o bá ṣọ́ra wàá ṣìṣe òbò tí ò yẹ kó o dó wàá do a crime tí ò yẹ kó o commit wàá commit ẹ tó bá mọ̀ pé libido ẹ high òbò ẹyọkọ ò lè tó ẹ wá girlfriend méjì kó dẹ̀ make sure pé o save o ń protect ara ẹ tó o bá ti mọ̀ pé òbò ẹyọkọ ò lè tó ẹ tó o dẹ̀ mọ̀ wípé òbò ẹyọkọ tó o ní girlfriend ẹ ń fẹ́ ní dọ́là ó ń fún ẹ ní timetable kó o tó dóbò tó o bá ti mọ̀ pé òbò ìyàwó ẹ ò lè tó ẹ àbí ìyàwó tó o ní ó ń fi ẹ ní dọ́là kó o tó dóbò lọ wá girlfriend mi síta lọ wá girlfriend tí ò ní jẹ́ kó o ṣìṣe girlfriend tí ò ní sọ ẹ́ di pedophile tó jẹ́ pé gbogbo obìnrin tó bá ti rí ló kó ẹ a máa gbé dìde ohun tí ò ní jẹ́ kó o lè lọ rape nígbà tí kànjí bá ti mú ẹ tó bá jẹ́ the type jẹ́ pé gbogbo ọjọ́ ayé ẹ ló fi masturbate ǹjẹ́ tí o kó bá máa yarí mọ́ ẹ lọ́wọ́ wàá masturbate báyìí kò ní gbọ́ masturbation o ọ̀ǹtì tó bá dóbò ọlọ́ọ̀ má dẹ̀ jẹ́ kó lọ dóbò tó máa fà ẹ́ sẹ́wọ̀n ọkùnrin tó bá jẹ àjẹyó tó ti dóbò yó tó rí òbòdó lásìkò tó dóbò gidi irú wọn ò kí ń sábà rape obìnrin ọkùnrin tó bá ti jẹ àwọn tó máa ń sábà rape obìnrin yẹn wọ́n máa ń làkì òbò ni wọ́n máa ń fi òbò jẹ wọ́n níyà tó bá ní girlfriend tó bá níyàwó ńlé tó ń fi òbò jẹ níyà lọ wá girlfriend tó máa dó lóòrèkóòrè bó o bá ní girlfriend kan tí òbò ẹ ò bá ká ẹ wá méjì provider tó bá ti lówó ẹ lọ́wọ́ tó dẹ̀ ń protect ara ẹ èyí tó máa fi sọ pé o lọ cheat àbí o lọ rape èèyàn tó jẹ́ torí tó o bá dé òbò dáadáa bí obìnrin bá kọjá níwájú ẹ gan ó ṣeé ṣe kó fi sórí pé tó bá ní àwọn girlfriend tó bá ní wọn lọ́wọ́ tóbìnrin kan bá kọjá níwájú ẹ tó o láì statue ẹ wàá ti wò pé ẹnìkan máa ní statue girl tó kọjá níwájú ẹ nínú girlfriend tó ní wàá gbọ̀nà ní ẹ lọ wàá lọ lo condom kó protect ara ẹ ó bẹ́tà ju wípé kó o lọ rape àbí kó parọ́ rape mẹ́ débi wípé o máa lọ ṣẹ̀wọ̀n pé òun protect kó má bàa pè ẹ́ ní kinní kan ṣùgbọ́n o lọ ṣẹ̀wọ̀n tó bá ti níyàwó ńlé tó ń fi òbò jẹ níyà má bá pariwo even kó níyàwó ńlé bóbu ẹ bá ti sú ẹ lọ wá múlẹ́gbẹ̀ẹ́ kó o má lọ yọjú sí ọ̀rọ̀ mánéjà ẹ lọ́fíìsì àbí ọ̀gá ẹ lọ́fíìsì débi pé o má lọ ṣàṣìṣe àwa di rape wá lọ ṣẹ̀wọ̀n kó o wá amúgbálẹ́gbẹ̀ẹ́ kó o wá òbò tó bì fìtì oko ẹ àti wípé kó o lọ ṣe mistake lọ rape débi pé o máa dèrò ẹ̀wọ̀n èwo ló dájú nínú méjèèjì àní pé èmi ò ní parọ́ fún yín ṣé mọ̀ pé voice note yẹn mo fẹ́ play ẹ̀ mo dá dúró nígbà tí mo play ẹ̀ mo wá pe ẹni tó ṣẹlẹ̀ sí apparently lady yìí èmi mo match ẹ̀ pọ̀ pẹ̀lú máa yẹn tó o bá ti ń dó òbò kan tó bá ti ń sú ẹ tí okó ẹ ò ti dìde lórí òbò yẹn mọ̀ wípé okó ẹ ti need renewal ó bẹ́tà kó lọ wá renewal ju wípé kó lọ ṣe mistake lọ rape obìnrin ó bẹ́tà kó lọ wá renewal ju pé kó lọ ṣe mistake lọ touch ọmọdé lọ wá renewal tó tún tó bá yẹ pé ẹni tó ń dó lọ́wọ́ onídìí ńlá ni ọlọ́yàn kékeré lọ wá renewal tọ́yàn ẹ̀ tóbi tí díẹ̀ dífùrú ẹ̀ kéré renewal tí okó ẹ̀ ò tí ì dórú ẹ̀rí tó máa jẹ́ kí okó ẹ̀ kó tún gbágbára sí ju wípé kó lọ ṣojú kòkòrò lọ rape obìnrin àbí kó lọ ṣojú kòkòrò kó lọ touch ọmọdé torí nígbà míì tó bá sọ pé o mo masturbate mo fẹ́ kí ara mi níjọ́ tí okó bá máa yarí mọ́ ẹ lọ́wọ́ Ọlọ́run má jẹ́ kó lọ dó ìyàwó pastor àbí ìyàwó evangelist nínú church níjọ́ tí okó bá máa yarí ẹ lọ́wọ́ Ọlọ́run kó má lọ jẹ́ pé student yẹn tó máa lọ fọwọ́ kàn wá ti do tán
wàá ti dóbò tán wàá ti damira tọ́kọ́ tó ka ẹ mọ́bẹ̀ the next thing tó máa gbọ́ báyìí inú ẹ̀wọ̀n ni kò tiẹ̀ ṣe nínú ìlú tó wà yìí má ní sùúrù má tẹ́sí tí nǹkan wèrè ọ̀rọ̀ wèrè tí àwọn kan sọ má ní sùúrù dìgbà tí okó bá ṣó ẹ tí okó bá tiẹ̀ sẹ́wọ̀n kó o tó react torí wípé tí o bá fún ní oúnjẹ ìjọ tó bá máa yarí mọ́ ẹ lọ́wọ́ tó bá máa tiẹ̀ sẹ́wọ̀n òun lẹ ń gbọ́ pé ó rèpù ọmọdé ó tọ̀ọ̀chì ọmọdé ó rèpù ọ̀gá ẹ̀ wàá máa wo ìdí níwájú ẹ báyìí o ò ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sọ́pọlọ ẹ wàá ti gbá ìdí yẹn mú ìlú ìdẹ̀kẹ̀rẹ̀ tó bá gbàdí mú níbi tí ò yẹ kó ti gbàdí mú wàá ṣẹ̀wọ̀n ní rèpù ni bọ̀ nígbà tí ebi bá ti pa ẹ́ tí òróbòdó tó ti fìyà òbò jẹ́ dáadáa tí kọ̀ǹjí ti wọ ara ẹ tó ti masturbate ẹ̀mí ẹ ti fẹ́ bọ́ ìjọ tó bá rí òbò tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wá ti fọwọ́ gbá ọyàn ẹ̀ mú tọ́kọ tó mọ̀ wípé nǹkan tó ṣe ibi iṣẹ́ ló wà kò yẹ kó ṣe bẹ́ẹ̀ wàá ti lọ sílé client wàá ti fi ọwọ́ fọ òbò client tọ́kọ tó mọ̀ pé ilé client ló wà nítorí pé kọ̀ǹjí ti mú ẹ ara ẹ ò lè control mọ́ brain yẹn ò control ara ẹ mọ́ gbogbo nǹkan tó wà lára ẹ nísìn okó yẹn òun ló control ẹ gbogbo ẹ̀yin tẹ́ masturbate tẹ́ ní ìyàwó mi ò fún mi lóbòdó gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ní discipline ẹ masturbate níjọ́ tí okó tó bá máa show yín níjọ́ tó bá máa jà Ọlọ́run má jẹ́ kẹ́ bára yín nínú ẹ̀wọ̀n torí àwọn òbò tí ò yẹ kẹ́ dó àwọn ẹni tí ò yẹ kẹ́ fọwọ́ kàn àwọn lè máa fọwọ́ kàn àwọn ọmọ tó jẹ́ ọmọ tí ọmọ inú yín tẹ́ lè bí àwọn lè máa lọ máa touch àwọn obìnrin tí ò yẹ kẹ́ kẹnu sí àwọn ọ̀gá yín àwọn ẹni tí ò yẹ kẹ́ fi lọ lẹ máa fi lọ débi wípé wọ́n máa parọ́ rape mọ́ yín mo fi Ọlọ́run ọba bẹ̀ yín ó bẹ́tà kó má tẹ̀ lọ́wọ́ èèyàn àmì ó bẹ́tà kó má tẹ̀ lọ́wọ́ ara ẹ kó má dùn wípé kó má tẹ̀ lọ́wọ́ ènìyàn tó bá sọ pé torí nǹkan táwọn èèyàn máa sọ níjọ́ tí okó bá máa jà níjọ́ tí okó máa jà wàláì wàá padà ṣẹ̀wọ̀n ni ẹ jẹ́ n play voice note yìí fún yín mo ti gba consent o. Àǹtí Nǹkan ẹ káalẹ́ ṣàlàáfíà lẹ́wà àǹtí Nǹkan inú mi ò dùn kò dẹ̀ sẹ́ni tí mo lè bá sọ̀rọ̀ yìí ju ẹ̀yin nìkan lọ kò sí o ẹ̀yin nìkan in fact kíní yìí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní alẹ́ yìí ni ẹ̀bẹ̀ má wọ́n tì mí èmi ní obìnrin tí mo pé 51 tí mo sẹ́ndì yín ní fídíò ìgbà tí mò ń jó tẹ̀wá connect mi mọ́ bọ̀bọ̀ kan báyìí ṣe mọ̀ pé mo sọ fún yín pé everything has been so good all along tó jẹ́ pé màá sóúnjẹ lọ́ba níbi tó wà àmà book hotel ṣe mọ̀ pé mo sọ fún yín pé school ló wà ìgbà tí kò wọ́wọ́ school first quarter. ẹ máa wòran o máa bú ẹnítọ̀ kí lẹ fẹ́. bó ṣe ẹ ń gbọ́ ṣòyìn ṣá. san £3,000 ni mo yá tó fi san owó yẹn dẹ̀ ṣe mọ̀ pé ó nígbà kan tí ìjọba fẹ́ cancel àwọn kẹ́rà yẹn tí wọ́n ní wọ́n máa cancel pé àwọn family ṣe pọ̀ pé ó máa cancel ẹ̀ òun wá fẹ́ tètè ṣe kí àwọn ìyàwó àtọmọ mẹ́ta kí wọ́n wọlé. Now ibi tí gbogbo wa fọ́nì sí ni pé ọ̀dọ̀ mi ló wà láti Thursday tó kọjá yìí Thursday Friday Saturday Sunday ó wá padà ní ọjọ́ alẹ́ Sunday ló padà lọ síbi tó ń gbé tá bára wa sùn tá ṣe gbogbo ẹ̀ and it's so good àti Nǹkan ní a night àdìjọ wa tó ẹ̀ márùn-ún àti Nǹkan bọ̀bọ́ ńlá ṣége nínú òbò Ọlọ́run ẹ ní wá believe ẹ pé wọ́n ti dá àwọn ọmọ ẹ̀ lóhùn
ìyàwó gba passport ẹ̀ ní alẹ́ Monday. Àǹtí Yínká Tuesday ó lọ síbi iṣẹ́. Ẹni tí mò ń sọ̀rọ̀ yìí ó ti wá ríṣẹ́ tó jẹ́ pé ó tún fún ní cash in hand. So in a month ó make like 2,000. Ọmọ school ni ó make like 2,000. Now ìyàwó gba pálí lọ́jọ́ Monday. Tuesday ìyàwó gbéra láti Naija. Ẹ ní believe pé ibi tó ti ń ṣiṣẹ́ for over 1 month. Bí mi ò ṣàmọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ó ọjọ́ yẹn mo ṣàpè títí kò gbé fóònù ẹ̀. Kí ló ṣẹlẹ̀ mo fi voice note sílẹ̀ because a ní small ìjà. Ó like owó bí ẹ mọ̀ tí n bá máa lọ sọ́dọ̀ ẹ̀ a máa pín owó tíkẹ́ẹ̀tì yẹn san ni. Ẹ mọ̀ bó wọ́n ti gbàgbé pé mi náà ni máa dáná ni máa ṣe gbogbo ẹ̀. Gbogbo yẹn ò tiẹ̀ count. So nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ìyàwó ti kúrò pẹ̀lú ọmọ mẹ́ta ní Nàìjíríà ń bọ̀. Alẹ́ Tuesday. That same alẹ́ Tuesday ló ní shift. Bó ṣàṣe lọ sí shift nìyẹn o àǹtí Yínká. Òyìnbó tó ń ṣiṣẹ́ ń ṣàmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bí wọ́n ṣàṣe bára wọn sùn nìyẹn. Ní that same Tuesday àǹtí Yínká bóyìnbó ṣe sọ pé ó rape òun nìyẹn o àǹtí Yínká. Bí ó ṣe mú client padà sínú ilé báyìí àwọn ọlọ́pàá ló bá nínú ilé. Bó ṣàtìgbà cement ẹ̀ bó ṣàtìṣe gbogbo ẹ̀. Then ìyàwó wá dé ní ọjọ́ Friday ó wá sọ́dọ̀ mi because òun ló máa lọ mú wọn ní airport. Kò ṣàsàn kankan fún mi but bó ṣe dé mi ò ṣáà jẹ́ kó bá mi sùn. Ọjọ́ méjì tó lò ní inú ilé mi ara mi kàn ṣe bákan ni. Mi ò jẹ́ kó bá mi sùn for those 2 days. Mo kàn feel bákan ó wá ń sí mi ẹ mọ̀. Mi ò jẹ́ kó bá mi sùn which is unlike me. Then alẹ́ yìí ló wá ṣẹ̀ṣẹ̀ pè mí. Ó ṣàní pé ọjọ́ tí mi ò pè òun yẹn pé òun wà ní police station pé nǹkan kan ṣẹlẹ̀. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ kò sọ fún mi tó fi kúrò lọ́dọ̀ mi tó fi lọ mú pàdé ìyàwó ní airport kò sọ fún mi. Alẹ́ yìí ló wá ṣẹ̀ṣẹ̀ pé mo ní rape báwo tí wò bá ti ṣe because mi ò wò lọ́pọlọ mi pé bá ṣe máa ń dóra wa kí ló fẹ́ fa raping ẹ mọ̀ kí ló fẹ́ fa okó lọ́dọ̀ mi ní Monday kí ló wá fẹ́ fa raping. Kọ́ sọ pé o rape lọ tó bá mọ̀ bóbò kan ti sú ẹ. Ìyàwó dẹ̀ ti dé báyìí àtàwọn ọmọ. Ó ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi lálẹ́ pé òun ṣe o pé òun ò mọ èṣù ni o ìwọ díndín pásítọ̀ pásítọ̀ tó ń preach ní chọ́ọ̀chì tó ṣẹ̀ṣẹ̀ dé tí kò tí tó 10 months àǹtí Yínká má dùn mí o kò tiẹ̀ yé mi gan pàápàá. Ẹ wò ó ṣe gbogbo ara mi kàn ń gbọ́n mo kàn ń feel bákan in fact mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bóyá spirit mi ni kò tiẹ̀ jẹ́ kí n lè súnmọ́ lọ́jọ́ yẹn. Àǹtí Yínká kí wàá máa ṣe báyìí sí tí mo dẹ̀ ti ń gbádùn kó báyìí. Wàhálà tó bá wọn ni. Ṣé ẹni bá mi wẹ́lò mi báyìí? Ó tán ìrìn àjò bọ̀bọ́ yẹn ti tán ni. Bẹ́ẹ̀ mi ò fa. Mẹ́wàá tí bọ̀bọ́ yẹn bá ní another girlfriend ó ṣeé ṣe kó má ṣe nǹkan tó ṣe yẹn. Ṣé rí pé ìrìn àjò ẹ ti tán nìyẹn màmá ti ń wẹ́lò mi. Ẹ̀yin èèyàn jẹ́ sọ fún yín òbó ní sùúrù okó yẹn hànà. Òbó gọ̀ okó gbọ́n. Òbó ní sùúrù ṣùgbọ́n okó ya wèrè. Tí òbó bá ń rí obìnrin tó bá ti mú methonatum àbí tó bá ti mú kinní kan tó ti fọwọ́ rò ó da okó ò ṣe é pampa tó bá ṣe tán tó bá fẹ́ jà kò kí ń ṣe pampa ó ya wèrè ó lágídí burúkú tí ò bá ti jà tó bá gbórí dìde tó bá fẹ́ jà báyìí tí ò bá ti jà kò ní rọjẹ́
tí ò bá ti bá òbò jà kó jagun òbò kó jagun yẹn kó lọ kó bọ̀ kò ní rọjẹ ara ẹ̀ ò ní wálẹ̀ ṣé gbogbo àwọn rantiranti yẹn gbogbo àwọn pé kíní kan òbò gọ̀ oko gbọ́n òbò ní sùúrù oko ya wèrè òbò ní sùúrù oko ní agídí bí òbò lè lọ síta kó lọ jà kí wọ́n ná wálé àbí kó wàásù fún pé yá ní sùúrù rọ jẹ́jẹ́ má jà ní kò ní sùúrù má jà kó fẹ́ jà má ní sùúrù sí ẹ̀ àní kó farabalẹ̀ kó gbà bẹ́ẹ̀ tí o kó bá ṣe tán tó bá fẹ́ jà bí ò bá tí jà tán ara ẹ̀ ò ní rọlẹ̀ o kò sí àrọwà tẹ́ fẹ́ pa fún o jàkà tí ò bá ní rí tó àsìkò tó fẹ́ jà yẹn tó ṣe tán tó fẹ́ jà yẹn tí ò bá jà lọ́nà tó tọ́ á jà lọ́nà àìtọ́ àsìkò tó ṣe tán tó fẹ́ jà tí ò bá jà ní ọ̀nà àìtọ́ ní ọ̀nà tó tọ́ á jà ní ọ̀nà àìtọ́ oko ló ya wèrè o òbó ní sùúrù oko ya wèrè òbó gọ̀ oko gbọ́n òbò wọn lè bá òbò sọ̀rọ̀ kó ṣe jẹ́jẹ́ kó ṣe bá okay mo ti gbọ́ bẹ́ẹ̀ tí oko bá ṣe tán tó bá fẹ́ jà ó máa nàró jà ni bí ò bá jà tán ó bá ti jà tán ló ṣe máa rọ jẹ́jẹ́ bí èṣù yẹn bá ń gùn bí èṣù yẹn ò bá ti kúrò lára ẹ̀ tí èṣù yẹn ò bá kúrò lára ẹ̀ lórí kíní á kúrò lára ẹ̀ lórí nǹkan tó lè tìyàn sẹ́wọ̀n mo ní mo ṣe sọ fún yín pé tó o bá ti mọ̀ wípé obìnrin kan ò tó ẹ obìnrin kan kò tó ẹ yìí tó máa fi lọ rape àbí tó fi máa lọ ṣe nǹkan tó máa sún ẹ sẹ́wọ̀n pàápàá nínú ìlú yìí wọ́n náà kò fi ṣàdá ìwọ tó o bá tí okó ẹ bá dẹ̀ ti ń le lábẹ́ tó o ti ń fi omi tó ti ń bu omi sí tó ti ń rọ tó ti ń fi ọwọ́ sí tó ti ń rọ̀ sábẹ́ tó ti ń pasẹ̀ mọ́ tó ń fi sí abẹ́ ẹ̀pọ̀ tó ń pasẹ̀ mọ́mọ́ níjọ́ tó bá máa yarí wàá fi sí abẹ́ ẹ̀pọ̀ kò ní dúró ń bẹ̀ wàá bomi sí gan omi tó ń bù sí yẹn á máa le sí ni wàá fi sábẹ́ ẹ̀pọ̀ pé kò yarí á fa ṣòkòtò ẹ ya á gbórí jáde níjọ́ tó bá máa yarí mọ́ ẹ lọ́wọ́ oko ya wèrè o òbò ló ní sùúrù o òbò dẹ̀ gọ̀ oko gbọ́n o wọ́n lè pààrọ̀ wà fóbò kó rọ jẹ́jẹ́ bẹ̀ tí oko bá ti yarí àbùjá ò sí lọ́rùn ọ̀pẹ o bí òbí kùmọ̀ àbí kondo. bí ò bá píkù mọ̀ àbí kondo. Hello? Hello? Àǹtí nǹkan. Kí lẹ ló ṣe èwo ló wá ń dùn ẹ̀yin sí ṣé oko ló ń dùn ẹ̀yin ni pé oko yẹn bọ́ lọ́wọ́ yín àbí. ẹ̀wọ̀ mo kàn fi yẹn ṣàwádà ní ẹ̀wọ̀ in fact òun náà ló ṣe ń tẹ́kìtì mi sí ló ń bẹ̀ mí pé he acted a stupid man kìnìkan. Bọ̀ kí ló mú tó fi lọ rẹ́pù obìnrin ṣé òbò tí yín ò tó ni àbí. No òun kò ní because ẹni ìyá tí ń ká. Kí ló dé kí lẹ fẹ́ gan kí ni nǹkan tẹ́ fẹ́ kí lẹ fẹ́. Ẹ kálẹ́ mà. Kí lẹ fẹ́. Ẹ dákẹ́ má bínú mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan. Hello mo ń gbọ́ yín jàre. Mo mọ bó ṣe ṣẹlẹ̀ pé bóyá àti Nàìjíríà ni bó ti ṣe pé kò tiẹ̀ yí òun ìyàwó tẹ̀ ti dé àtọmọ mẹ́ta. Kò yẹ bó ṣe lọ rape obìnrin kí ló sùn báwo ló ṣe rape obìnrin yẹn. Ó ní because ẹni tí wọ́n ń tọ́jú wọ́n ní àwọn méjì ni wọ́n máa ń tọ́jú ẹ̀ wọ́n wá mú ẹni yẹn lọ sí center park èèyàn kan ti wà lọ́dọ̀ ẹ̀ ó wá níbi tóun ti ń padà lọ sílé gẹ̀yẹ̀ wá ní kóun bóun ra mọ̀tínà bí nǹkan kan ṣá kò ṣáà sí going to details fún mi because èmi sì ní kí ló ṣẹlẹ̀ gangan pé mo fẹ́ mọ báwo ló ṣe ṣẹlẹ̀ pé ṣe a ti do tọkójú ẹ̀ tó wálẹ̀. A ti kò tún sọ fún mi. A ti do tọkójú ẹ̀ oko ya wèrè gan oko ya wèrè oko ya wèrè gan náà má darí já oko. Àti kàkọ́ tó ti ń tún mi bẹ́ẹ̀ ni pé ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ wọlé ìyàwó ò tí mọ̀ nǹkan kan sì yín o mo wá bí pé ta ló ti sọ fún
kó lóun ti sọ fún pásítọ̀ àti àwọn. No, ṣé lóòótọ́ ló rape gẹ́ yẹn ni. Kò ń ṣe. No, tóun ò gbọ́ tóun kọ́ nǹkan mi ò tí gbọ́ details yẹn because kò lè sọ̀rọ̀ bá ṣe máa sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí pé àwọn family ẹ̀ ti wà around the scene. Àná ni wọ́dé àárọ̀ Sunday ni wọ́dé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbalé ni so a lè sọ̀rọ̀ dáadáa bí bá ṣe ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣé mo kó tó bá yẹ pé rape wọn ni ó máa ṣẹ̀wọ̀n ṣá. Because nísìn ó ní wọ́n ti gba cement fóònù ọwọ́ ẹ̀gbọ́n wọ́n ti gbà so wọ́n ní July ní case yẹn máa lọ sí court. Ó dẹ̀ ti jẹ́wọ́ fún yín pé àwọn dóra wọn. Ó ti jẹ́wọ́ fún yín pé wọ́n dóra wọn. Ó sọ fún mi lálẹ́ bíkọ́ mo sọ fún mo ní wò ó bẹ́ẹ̀ni àti ẹ ṣe wà àti kọjá kínní kò sẹ́lómi tó tún lè sọ̀rọ̀ yìí fún sọ fún mi because ó sọ pé wà bọ́tà gbogbo message tó ń sẹ́ndì sí mi ìgbà tí mo wà ń bíṣẹ́ òun wà bọ́tà mo ní bọ́pà ló ṣe wà bọ́tà dìgbà tó ò ṣe kí ló fẹ́ sọ ẹ débẹ̀ ìwọ náà ló máa ní òláìkò òyìnbó ara wọn máa ń ṣe bákan. Ó kó ya wèrè ọlọ́pọlọ orí ẹ̀ ó kàn lè máa wò pé ọmọ dúdú ni mò ń dó báwo ni inú òbò obìnrin òyìnbó yìí ṣe máa rí náà báwo ni ìdò ẹ ṣe máa rí ṣé òbò òyìnbó yàtọ̀ sóbò dúdú ibi tí èrò ẹ máa gbọ́n mà ibi tí èrò yẹn ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn o ó kàn lè ó kó ya wèrè lẹ́dàá ó kàn lè jókòó báyìí a máa wò pé dúdú ni mo tiẹ̀ ń dó pọ̀ ọmọ yẹn lè kọjá níwájú ẹ̀ báwo pé báwo lòbò òyìnbó ṣe máa rí náà ṣé inú òbò wọn máa ń pọ̀ ni ṣé téèyàn bá fokó sínú òbò òyìnbó ṣó máa ń fi bí òbò òyàn dúdú. First time tó wà sí kẹ́yẹ tó máa ṣiṣẹ́ papọ̀ nìyẹn. Ó máa wò ó ní pé ṣé bí òbò dúdú ṣe rí bẹ́ẹ̀ náà ni òbò òyìnbó ṣe máa ń sàn tó bá fẹ́ dóko experiment ló máa lóun fẹ́ ṣe tó ṣe wọ gàù. Ó tún wá jẹ́ nínú ilé client yẹn gangan ìdí. Nínú ilé client assassin yẹn kò ní control kò dẹ́ ṣẹjọ́ ẹ̀ wàláì kò ṣẹjọ́ ẹ̀ o ó ní mo ṣe sọ wípé tí Ọlọ́run kó má jẹ́ ká rí ìjà oko gbogbo dẹ̀dẹ̀ mímí tẹ́ nítorí ẹ̀mí ṣe kí n blame èèyàn Ọlọ́run má jẹ́ ká rí ìjà oko tí oko bá fẹ́ jà tó ò bá ṣọ́ra wà dòyà ẹ̀ I'm telling you Ọlọ́run má jẹ́ ká rí ìjà oko ó burú ju ìgbóná lọ ó burú ju ṣọ̀pọ̀nná lọ tó bá rẹ́dì láti jà tóbi ọkùnrin máa jókòó báyìí ni ọkùnrin akọ kọjá lọ́gbẹ̀ òyìnbó a ní ṣé bí gbogbo òyìnbó ṣe rí lòbò èèyàn dúdú ṣe rí ni ṣé bó kó ṣe máa ń fì nínú òbò òyìnbó ló máa ń ṣe ó tọ́ bó ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn kí nìyẹn máa tì bí spirit ni tó dá lójú ẹ̀ a sì ṣe tán. Òun náà wá ní àbí tó kó òun kó àwọn fámìlì òun wá ní kó máa jẹ pé. Ẹ máa gbọ́ how old ni òyìnbó tó dó yẹn. How old lòyìnbó tó dó. Only like 40 something. Ẹ wo oko jà ní oríjà oko ni ó jà ní. Ẹ yá máa gbàdúrà gbogbo ẹ̀yin ọkùnrin àti obìnrin kan náà má jẹ́ ríjà oko. Ìgbà tó wá mo ṣàrí pé etí ẹ̀ mo kàn ń wọ̀ndà pé mi ò kàn ṣàfi ó comfortable ẹ mọ̀ mo kàn ń fi bákan pé ẹ mọ̀. Ẹ jẹ́ fi ilẹ̀ jẹ́ paṣọ ìjà rẹ̀ ẹ ṣe mà Ọlọ́run má jẹ́ ríjà oko òbó gọ̀ oko gbọ́n òbó ní sùúrù oko ya wèrè òbó máa ń gbọ́ràn ó máa ń gbọ́ àrọwà bẹ̀ tí oko bá ṣe tán tó bá fẹ́ jà kò lè gbọ́ àrọwà kankan tó bá ti dọ̀rọ̀ báyìí tí ò bá jà tán kó tó rọ jẹ́jẹ́ irọ́ ni ire o ó dàbọ̀.